ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. ọmọ tó yẹ ọmọ lẹ́wà tó yìn o aya ọmọ tó yẹ Michael ni mo wí o màmá Jude fẹ́ràn mi ni mo wí o màmá Mercy Ọmọlọ́lá màmá Ezekiel dára sí mi ni mo ń bá dúpẹ́ mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo ọba tí ń dáni sí tó dá ọ sí ti létoko 40 ọdún lókè pẹ̀kẹ̀rẹ̀ mi kọ́ rárá aya wọn ní Ìkù Èkìtì mo bá ọyọ̀ tó pọ̀ àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́wọ́ mọ̀ ṣe lágbára lọ́wọ́ Olúwa gbogbo ọjọ́ 25 oṣù 12 lọ́jọ́ tá a bí ọ sáyé 40 ọdún lókè pẹ̀ bí ń ti kọ́ rárá 40 years ni mo ń wí hun. Congratulations on your birthday today. Celebrant, we wish you happy birthday. ọmọ tóyè ọmọlẹ́wà tóyìn mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Olúwọba mo bá ọyọ̀ tó pọ̀ àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́wọ́ mọ̀ ṣe lágbára lọ́wọ́ Olúwọba orí rẹ ò ní burú o ayé rẹ ò ní dorí kodò bí ẹ̀rọ afámi ìgbà rẹ ti ń dùn yìí Ọlọ́run ò ní jẹ́ ọkàn láéláé mo bá ọ sàmí wìtìwìtì èmi bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo àsìkò rẹ ti ń dùn yìí Ọlọ́run ọba ò ní jẹ́ ọkàn láéláé mo bá ọyọ̀ tó pọ̀ kó o gbó bí olúgbógbó ti gbó kó o gbó bí olúgbógbó ti gbò kó o gbó bí àgbàkan tó gbógbógbó tó fọmọ owó sagbára ọmọ owó yọyọyọ ọ̀dọ̀ kínní àníkún owó àníkún ọrọ̀ àníkún àlàáfíà lọ́dọ̀ tẹ̀yìn lágbára lọ́wọ́ Olúwa wàá gbógbógbó bí àgbà alábàáhùn bó fẹ́ kó o sàmì ẹ̀ abẹ́yìn funfun bí àlárì sẹ̀kẹ̀lẹ̀ sẹ́wẹ́lẹ́ sẹ́kẹ̀lẹ̀ adúmáradán ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́rìí ẹ̀yẹ lẹ́nu ó mọ́ lára bí àlárì ní gbogbo ọkùnrin fi kún fún kí Michael ó tó fi sáyà kó tó bá ọ délé kó tó bá ọ yọ̀ tó pọ̀ ṣé èmú ni kí n sọ ni àbẹ́yìn tó dúró déédéé arẹ́rìn músẹ́ arìgbẹ̀dẹ̀ bí bá rìn kì í pariwo orí kíliwí bí ẹmọ ẹ̀bò bọ́dún bá ti dún pèrèkún ọmọwọ̀ mi wá sáyé igúnnugún kan kì í kú ní kékeré àkàlàmọ̀gbò kì í lọ ní rèwerèwe ọdọọdún láàárọ̀ rọgbọ ọdọọdún láàárọ̀ hùsà ọdọọdún láàárọ̀ mọbì lórí àtẹ ọdọọdún ni wàá máa yan fandafanda lójú àbínú ẹni lọ́lọ́ Olúwọba òní ṣọ̀fọ̀ ọmọ wọn ní ìmọ̀jì o ọmọ àdèsí ó ń pàlẹ́wù ó ń kúlé òun ya lọ́kọ àdèsí ẹlẹ́wù wọ̀nyí tó bá wọ dúdú àtúwọ̀ pupa ó fẹ́ àwọ̀ funfun àwọ̀ kan mọ̀nàmọ́ná ládèsí ilé ọmọ ajísìyàn bí òyìnbó ọmọ ajírẹ̀ yọ̀ kínkín àdàgbàsẹ́nu àgbìgbò ohun tó bá sàgbìgbò tó fi dẹ́kun ẹ̀rín ní bó bá ṣe kúnnú kún àwọn kòkó mórí ẹyin ni ọmọ àdèsí pọ̀ lọ́nà wúdi agbègbè yọwọ́ ọ̀sẹ̀ wọ́n ní tèmi ni ó tètè mú tèmi ni ó tètè gbà àdèsí lábọ́bìnrin sùn kẹwàá rán mọ́ obìnrin tádèsí bá ti bá sùn tí ò bá lóyún a jẹ́ wípé ọmọ ló tán nínú olúwa rẹ̀ obìnrin àdèsí tó bá ti níyà ń jẹun ẹ mọ̀ pé ilé wọn ló ti gbé ìyá rẹ̀ wá ẹni kó máa gbé lọ lé wọn ni ọmọ tó bá dalẹ́bò ń bọ̀ wá lọmọdé fi nígbà oko àdèsí yẹ́mi lẹ́wà rẹ̀ rajò bí mo bá dé máa fi san odidi ẹni lọ́lá Olúwọba ò ní kọ́kà ọmọlẹ́wà o jẹ́ kí n lọ lé bàbá tó bí màmá rẹ̀ àwọn ni ọmọ ń tẹ́ pẹ̀tẹ́ ọmọ ọba ògbólú àyò ọmọ bínú wọlé bí ọ̀sọ̀sọ̀ ọmọ ẹlẹ́rùn odò igbó ọmọ pẹ̀tù lójú àtìbà lọ́lá Ọlọ́run ọ̀gá ògo ẹ̀ní kánjú kú ẹ̀ní ṣọ̀fọ̀ jẹ́ kí n wá lọ lé màmá tó bí màmá rẹ̀ àwọn lọmọ sọ́lọ̀ òye ọmọ àfigbáyanwó ọmọ òmùmùlẹ́lẹ́ ọmọ sọ́ọ̀ni ọ̀kẹ́ sí ọmọ olódò idẹ afilẹ̀kẹ̀tayọ lọ́nà àpà kẹ̀húgbulé ẹlẹ́fun agbòde ẹ̀yin lè nì ní ọmọ èrè lápà bọ́ká bá síwájú o paramọ́lẹ̀ àtẹ̀lé ni ìrẹ́ èjò láà máa wá rúmúrúmú a máa wá rúmúrúmú a máa wá rúmúrúmú lẹ́yìn wọn ọmọ sọ́lọ̀ òye ọmọ ọlọ́gẹ̀dẹ̀ gbòyígbòyí èrìjú yẹn pọ́nmọ́ríán ọ̀dọ̀ ikú ẹ̀pá làgbà ọ̀gẹ̀dẹ̀ wà òmíràn adédélé di mẹ́fà lẹ́ẹ̀kan ṣoṣo ọmọ ògbẹ́sẹ̀ lé pàpàràkù fún àwọn akùnrin ọmọ ògbégúngún ẹlẹ́fọ̀n ọmọ onímọ̀lẹ̀ tá a kì í rí lójú ọ̀sán ọmọ onímọ̀lẹ̀ tí fọ̀sán wọlé tí mo rù ú rọra àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́ọ́ máa ṣe ìwọ tó sọdún yìí wá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ Olúwọba èmi ọba gbogbo akẹ́wì mo wí pé òdòdó ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù. kó máa jó kó máa jó kó máa yọ̀ èní lọ́dún ẹ̀.
ṣe pàtàkì ó ṣe kókó. ọmọ tó yẹ ọmọ lẹ́wà tó yìn o aya ọmọ tó yẹ Michael ni mo wí o.